Kí lorúkọ yín sà? Orúkọ mi ni Báyọ̀ Ajígbọ́tají Akíndélé, ọmọ bíbí ìlú Ondo, Ondo State, Ondo West Local Government. Ẹ jọ̀ọ́ báwo ni ẹ ṣe rí ọ̀rọ̀ Yorùbá sí? Tí ọ̀rọ̀ Yorùbá tá bá ní ká tẹnubọ̀ ọ̀rọ̀ Yorùbá lénìí, a sọ ilẹ̀ akún, ilẹ̀ aṣú, ilẹ̀ adẹ̀mọ́. Ṣùgbọ́n pàtàkì jùlọ tí èmi kàn mọ̀ wípé mo rí níbẹ̀ ni pé Yorùbá ti sùn. Ilé tí ó yẹ kí Yorùbá ó jí kò ní ojú oorun wọn. Because àwọn àgbà máa ń pa òwe kan. Wọ́n máa ní àìwí síbẹ̀ ká kú síbẹ̀ kó tó ṣe bí òwe. Ṣẹ́rí ẹnjíníà, Yorùbá wọ́n sùn gan, wọ́n jí. Wọ́n sùn gan tó pọ̀, wọ́n sùn àwọn gan ni. Lóòótọ́ Yorùbá rò pé àwọn gbọ́n, ṣùgbọ́n àwọn ni wọ́n gọ̀ jù. Àánú dẹ̀ ṣe mí fún ilẹ̀ Yorùbá lápapọ̀. Pàápàá jùlọ àwọn ọba tí wọ́n pera wọn ní ọba, tí wọ́n tún pera wọn ní ọmọ Odùduwà. Àánú ṣe mí fún wọn gan. Àwọn ọba yẹn wọ́n ti fi orí adé, wọ́n ti fi gún gbàgede. Kódà wọ́n ti ọ̀pá tí a sọ pé ó máa jẹ́ adé ọkìnrin yẹn, àwọn ọba yẹn wọ́n dà pé wọ́n ti fi kọ́ síbì kan tí ò wúlò fún wọn mọ́. So èyí gbà mí lójútì fún àwọn Yorùbá, ìran Yorùbá lọ́pọ̀lọpọ̀, tí àánú ṣe mí fún wọn. Ìran Yorùbá ò lẹ́nu ní orílẹ̀-èdè Nàìjíríà, a lẹ́nu rárá. Ó dẹ̀ ti bẹ̀ láti orí àwọn ọba wa. Ẹ wo bàbá, ẹ jẹ́ kí tẹ́ bá ní ìbéèrè míì láti béèrè. Kí lẹ rí sí ọ̀rọ̀ tó ń lọ lọ́wọ́ nsìn? Ṣé kí Yorùbá ẹ̀ wà pẹ̀lú bí wọ́n ṣe ń ṣerú yẹn lọ ni, àbí kí ni èròǹgbà yín gẹ́gẹ́ bí ẹnìkan gbòógì nínú ẹgbẹ́ Yorùbá Jímọ̀sùn? Bàbá, kò mọ̀ ní bàjẹ́ fún yín. Ìbéèrè lálẹ́ béèrè yẹn o. Tí máa rántí ẹ̀gbọ́n mi kan, Sunday Ìgbòho Òòṣà. Ó ti ń sọ̀rọ̀ yìí, ó ti tó ọjọ́ bí mẹ́ta kan o, tó ní kí wọ́n ṣí ìran Yorùbá lẹ̀. Ṣùgbọ́n àwọn fi ń pa bí òwe nítorí ilé làwọn wà. Wọn ò lè fi gbogbo ẹnu sọ̀rọ̀ tán. Wọ́n fi ń pa bí òwe ni pé kí wọ́n ṣí Yorùbá lẹ̀, kán tiẹ̀ ṣí ogun lẹ̀ fún Yorùbá, kí wọ́n jẹ́ kí àwọn ó jagun yẹn. Láti ti mọ̀ pé ogun ò kì í bí rírọ̀ rárá. Bí òbí kù mọ̀, àbí kóńdó. Kéèyàn tó lóun fẹ́ jagun á jẹ́ pé ó fẹ́ gbára ẹ̀ lẹ̀ kó ní ipò ẹrú tó wà yẹn ni. Ṣùgbọ́n gbogbo bí bàbá yìí ṣe ń sọ̀rọ̀, tí arákùnrin yẹn ń sọ̀rọ̀, iná ọba Yorùbá kankan wọn ò sújà rárá. Wọn ò ṣe bẹ́ẹ̀ pọ́n rí èèyàn àbí pé bá pé èèyàn kan ń sọ̀rọ̀. Ó pẹ̀lú tí mo sọ pé ojú gbà mí tì fún àwọn ọba Yorùbá entirely. Ìyẹn ni lápapọ̀, torí Yorùbá là ń bá sọ, ká má sọ òyìnbó sí. Àwọn ọba Yorùbá ló máa dé àwùjọ níbi tó yẹ kí wọ́n ti bá aráàlú wọn sọ̀rọ̀, tí wọ́n máa sọ òyìnbó bí ọ̀pẹ́ rẹ̀, tán dẹ̀ ni wọ́n jọba, kí náà wá jọba lé lórí. Ṣé lórí ẹjẹ́ àgbàgbé nípa tàwọn ọba, lórí ọ̀rọ̀ tí ẹ sọ wẹ́rẹ́ tí ẹ dẹ̀ béèrè lọ́wọ́ mi pé ṣé kí Yorùbá ó wà nípò yẹn, ní tèmi o, èmi ò gbà o, ní tó bá máa gbà lá máa fún o. Lélẹ̀ tá a wà Yorùbá Jímọ̀sùn ni o. Tó bá wu ọba kán fi ọwọ́ sí, tó bá wù wọ́n kán fi ẹsẹ̀ sí, tó bá dẹ̀ wọ́n kán má fi ara sí. Ṣùgbọ́n mọ̀ pé ogun tí Ọlọ́run ti ṣẹlẹ̀ lé kò ní padà gbérí mọ́. Yorùbá, mo rọ gbogbo ọmọ Yorùbá jákèjádò gbogbo àgbáyé pátápátá tí ó bá ń gbọ́ bí àbí tí ó bá ń wò mí, láti pé kí wọ́n kóra wọn pọ̀, kán ṣera wọn ní òṣùṣù ọwọ̀. Wọ́n ní alálẹ̀ ṣépè fáwọn kan, ìran ọba Yorùbá ló ṣépè fún o. Ẹ má jẹ́ kán fìyàn tàn wá jẹ. Ìran ọba ló ṣépè fún àwa ẹ̀sọ́ ọmọ Oòduà, débi téèyàn kan máa ṣépè fún wa. Torí Oòduà tí a sọ pé àjọmọ ẹ̀, àwọn náà hùwà èpè. Ọba Yorùbá ló máa tà wá, ló máa ṣe gbogbo ẹ̀. Ọba Yorùbá ń ṣe woman traffic, ó ń ṣe gbogbo ẹ̀ káàkiri, tá a dẹ̀ ń gbọ́, tá a dẹ̀ ń rí, tẹ́fídẹ̀sì dẹ̀ wá káàkiri.
ṣùgbọ́n àwọn tá a jọ mọ bíbí Yorùbá ṣé amòye tí àwọn ọba yẹn ń gbà lórí wa lóṣooṣù láti tún ìgbèríko wọn láti tún ṣe. Ọba ń lé contract ó ń lé contract ó ń lé iṣẹ́ agbaṣẹ́ṣe tá a pè ní contract ó ń lé káàkiri state government federal government levels tí wọ́n ń gbà láti ṣe ní constituency wọn tí wọn ò dẹ̀ ṣe nǹkan kan. àwa náà wá jókòó àwa fi ń ṣe pé kò kàn mí ọmọ Yorùbá ló jìyà jù ọmọ Yorùbá ò ní ilé iṣẹ́ kankan ní ilẹ̀ Yorùbá rárá bó ti wù kó kéré mọ́. Tí wọ́n bá dẹ̀ ní mo parọ́ kán lọ ṣe investigation kan ṣe ìwádìí káàkiri gbogbo ibi tí ilẹ̀ Yorùbá tó pẹ̀ka dé, ibi tí wọ́n bá ti pè ní ilé iṣẹ́ tó dúró gbòógì gẹ́gẹ́ bí ilé iṣẹ́ ká wo èèyàn tí ó jẹ́ alákòóso àti olùdarí ibẹ̀ àti olùdásílẹ̀ ibẹ̀ tó bá ti jẹ́ ọmọ Yorùbá ni. Tó bá ti di ọ̀sẹ̀ tó ń bọ̀ kán fi àbọ̀ kan fún mi. Ẹ jọ̀ọ́ gẹ́gẹ́ bí ẹ ṣe jẹ́ gẹ́gẹ́ bí ipò yín, báwo ni ẹ ṣe fẹ́ gba àwọn èèyàn wa tán ń gbọ́ yín àti tán ń wò yín káàkiri àgbáyé ń sìn, báwo lẹ ṣe máa gbà wọ́n nímọ̀ràn láti kóra wọn pọ̀ bẹ́yìn náà bẹ́ẹ̀ ṣe ń ṣe lọ́wọ́lọ́wọ́ ń sìn? Bàbá mi kò ní bàjẹ́ fún yín. Ṣé rí àwọn èèyàn wa tó ń gbọ́ mi tí wọ́n dẹ̀ wò mí káàkiri gbogbo àgbáláyé, ìyá mi ẹ̀gbọ́n mi kan wọ́n ti sọ̀rọ̀ bọ̀tì tí wọ́n bá ti ń sọ̀rọ̀ yẹn nígbà tí wọ́n bá ń sọ̀rọ̀ yẹn ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì á máa pè wọlé ẹ ṣe dáa o ẹ ṣe kíní kan o ẹ ṣe kíní kan lẹ́ o. Ṣùgbọ́n tó jẹ́ pé wọ́n ń pe àkíyèsí gbogbo wa èmi àti ẹ sí àkíyèsí pé ó ti tó àsìkò fúnlẹ̀ Yorùbá láti fi ìmọ̀ ṣọ̀kan láti gbara wọn lẹ̀ kúrò nínú ipò ẹrú. Ẹni tí mò ń sọ̀rọ̀ ẹ̀ ni Madam Esabod. Ṣé rí ilẹ̀ Yorùbá ní ìdí ìdánilẹ́kọ̀ọ́? Tẹ́ bá wo ti Nnamdi Kanu, bíbí ọ̀túnla ni gbogbo àwọn ọmọ Esendi Ìgbò tí wọ́n wà lẹ́yìn ẹ̀. Níbi tá a wà yìí tá a pè ní Jamaria, tẹ́ bá wò dáadáa àwọn ọmọ nna tó wà ní bíbá ẹ̀ tẹ́ bá sọ̀rọ̀ Nnamdi Kanu lójú wọn wọ́n lè fẹ́ pa yín torí wọ́n á jẹ́ kó yé yín pé àwọn ń lọ. Kí ló wá dé tó jẹ́ pé ìran Yorùbá nìkan la wá jẹ́ pé a jẹ́ adìyẹ tó jẹ́ pé tí afẹ́fẹ́ bá ti fẹ́ báyìí a mọ̀ rí fùrọ̀ ẹ̀ ní gbogbo ògbà ní gbogbo ọ̀nà ni. Àwọn ọmọ Esendi Ìgbò yìí tẹ́ bá sọ̀rọ̀ lẹ́ni nísìn báyìí wọ́n á sọ fún yín pé àwọn ṣe tán àti padà lọlé láti lọ jàfẹ́tọ̀ wọn. Ṣùgbọ́n ìran Yorùbá la máa sọ pé èmi kẹ̀ kíní kan a lè kú a lè ṣe gbá kan, ṣùgbọ́n Yorùbá kan ló sọ pé mi ò lè wá kú kí n jóye ilé bàbá ẹ̀ o. Ẹ jọ̀ọ́ kí ni ẹ fẹ́ kàn wọn ọlọ́balọ́ba yẹn àwọn tó ń ba ilẹ̀ Yorùbá jẹ́ àti ilẹ̀ Nàìjíríà lápapọ̀, kí lẹ fẹ́ kàn máa múra lẹ́ǹsìn? Ṣé kán dúró de ìwà ni àbí bọ́n ṣe ń ṣe yẹn ló dáa kán máa kó góòlù wa kán máa tà fáwọn China? Ibi góòlù tẹ́ wá kọ́ fẹnu bà yẹn gangan ẹ jẹ́ kí n kọ́ bẹ̀ láàrin yẹn. Interview yín ń bọ̀ lórí ìyẹn lé. Mo mọ̀ pé ìwádìí ọ̀rọ̀ ń bọ̀ lórí ẹ̀. Ẹ jọ̀ọ́ ìfọ̀rọ̀jomitoro ọ̀rọ̀ ń bọ̀ lórí ẹ̀. Ṣẹ́rí ara tí à ń pè ní ọmọ àlè gangan nìyẹn pé wọ́n ti tà wá tiyetiye. Nígbà tí a ní nǹkan ẹ jọ̀ọ́ wọ́n ní ọba ló ba lórí igbá kan ló ba lórí àwò kan, irọ́ ni ìwé tó bá ní ilẹ̀ tó bá níwèé nìyẹn o. Ókè tẹ́ bá ra ilẹ̀ ń sìn ọba ò lè gbà. Nígbà tí ìṣèpá bọ́ ẹ̀ fẹ́ ṣòfò tí èpè ṣẹ̀pọ̀nà fẹ́ pa wàláì máa pa máa fi wàláì tàláì mo fi tóbi ọlọ́ọ̀ṣẹ̀ rí ẹ̀. Ọba Oòduà mọ̀ ni. Ó ta ló lo Oòduà wèrè ń bológbà wọlé ó wá jọmọ Yorùbá ni. Tó bá jọmọ Yorùbá àwọn ọmọ ẹ̀ ò ní mọ̀ hùwà ọmọ àlètàn hù. Gbogbo wọn pátápátá pàápàá jùlọ ilé tó pera ẹ̀ tó lòun Ọọ̀ni òòṣà Ọ̀jájá ó ti fi èrú wọ̀bẹ̀ nìyẹn. Tó bá tiẹ̀ fèrú wọ pò kan tí o bá ní ẹ̀mí Ọlọ́run nínú láti ṣe dáadáa Ọlọ́run á fojú pa àṣìṣe ẹrẹ́. Ọlọ́run ní kò sẹ́ni tó kéré fún jù fóun láti gbà kò dẹ̀ sẹ́ni tó tóbi jù fóun láti gbà. Ó ṣùgbọ́n tí a bá ti ronú pìwàdà kákò nínú ẹ̀ṣẹ̀ wa. Ẹ̀bẹ̀ tí wọ́n bá yẹn náà ń try ó ń kó àwọn èèyàn lọ sí ìlú òyìnbó. Ẹ jọ̀ọ́ ẹni tó ọba tó ń kó èèyàn lọ sí ìlú òyìnbó ṣé ìlú tí ẹ dá ló ń kó àwọn èèyàn lọ kúrò níbì kan?
ẹ dáhùn ṣe pé kí àwọn nǹkan tí à ń wọ́n ní sọ̀rọ̀ 3 million wọ́n ní 3 million or 2 million ló máa ń gbà lórí ẹnì kọ̀ọ̀kan. èyí tá à ń sọ náà nìyẹn ẹjọ́ ẹ̀dẹ̀ wa ní kó wá tún lù ṣe ṣe rí pé jàmbátà fún jàbára ni bàbá olè ńlá olè tiẹ̀ gan in fact ó gbọ̀pá kì í ṣọ̀pá àṣẹ ọba ló gbà ó gba ọ̀pá ló tún gbà ọ̀pá olè ó gba ráàkì tó gbapò nínú olè nígbà tí ọba bá ń gba 3 million. àwọn fẹ́ lọ ṣiṣẹ́ nílùú òyìnbó ni. iṣẹ́ kí ló wà níbẹ̀ ṣé iṣẹ́ tíṣà náà fẹ́ lọ ṣe ni àbí pilot náà fẹ́ lọ ṣe nílùú òyìnbó ṣé bẹ́ẹ̀ náà ti kàwé ni ẹ dá mi lóhùn. bẹ́ẹ̀ mọ̀ pé 3 million yẹn bóyá kò tó ṣe nǹkan kan nàìjíríà bóyá. ẹ wo bísà kò sí business tẹ́ lè kó 3 million naira lé lórí ní nàìjíríà tí ojú ò ní rí. mo sọ̀rọ̀ kan ṣáájú mo ní tí wọn ò bá jẹ́ ọmọ àlè torí nígbà tó bá yá ẹlẹ́yàn sọ̀rọ̀ ẹ náà lẹ́ máa tọ́ bọ̀yàn lẹ́nu láti pé ká sọ̀rọ̀ ẹ̀ẹ̀kan mo ní tí wọn ò bá jẹ́ ọmọ àlè wọn ò ní máa talẹ̀ yorùbá lọ́pọ̀ ọ̀pọ̀ ọlẹ̀ ló jẹ́ pé àwọn èèkàn náà tà fún àwọn haúsá náà tà fún àwọn ìgbò tá a tún fòfin sí pé ibi tí àwọn ìgbò bá ti wà ọmọ yorùbá kankan ò gbúdọ̀ làwọn láàrin ibi táwọn haúsá bá ti wà ọmọ yorùbá kankan ò gbúdọ̀ làwọn láàrin ọmọ yorùbá tó bá fẹ́ wà ń bẹ̀ á tẹ̀ tó lọ bá àwọn ọ̀gá àwọn haúsá yẹn ni. bẹ́ẹ̀ ṣé tẹ̀yin bá ní 3 million sí ẹ lè ní kí ọ̀jájá yẹn kó gbé yín lọ sí. nígbà tí mi ò ya wèrè tí èpè mi ò mọ ibi mi ò mọ ojú ọ̀nà kódà bó jẹ́ kí n máa gba Sierra Leone lọ àbí Libya máa yá máa gbàbẹ̀ lọ nígbà tí mi ò ya wèrè àní 419 mo sọ̀rọ̀ kan ṣáájú lẹ́ẹ̀kan mo ní káti ẹ̀gbà pé èèyàn fi èrú wọ orí oyè ṣùgbọ́n tí ó bá tún ọmọlúwàbí ẹ̀ ṣe àá fi ojú fo ti ẹ̀yìn bíbélì ní kí á wò ó ní kíyèsí ó ní ohun àtijọ́ ó ṣe kí ni ó ti kọjá lọ ó ní nísinsìnyí ó ní a ti di ẹ̀dá tuntun ìgbà wo ni ọ̀jájá tó pera ẹ̀ ní òkè ó ṣe fraud lamẹ́ríkà ó ṣe gbogbo ẹ̀ ó tún padà sáwálé ó délé nìyẹn ọlọ́run fi pò tó dáa ó fi kẹ́ ẹ ẹ̀tọ́ ẹ gẹ́gẹ́ bí ọmọ yorùbá àtàtà láti tún ṣe tílùú tiẹ̀ bá dáa owó tó ń gbà okay let me give you example sir kí n fún ní àpẹẹrẹ nínú covid-19 tí ó ń lọ lọ́wọ́lọ́wọ́ yìí àjàkálẹ̀ àrùn gbogbo àgbáyé ogun gbogbo àgbáyé lẹ́lẹ́kẹta tó ń lọ lọ́wọ́ yìí torí ogun lèmi mọ̀ sí ogun àgbáyé lẹ́lẹ́kẹta tó ń lọ lọ́wọ́ yìí ó ní iye tí ìjọba àpapọ̀ fún àwọn ọba alẹ̀ yorùbá wọ́n pín 1000. ilẹ̀ ìlú ti yín láti pín 1000 èló ni ọ̀jájá pín. ó ra mọ́tò fún state kọ̀ọ̀kan. láago mélòó. mọ́tò mẹ́ta. mọ́tò tó lómi. láago mélòó. ẹ dá mi lóhùn. ṣé rí ẹ má jẹ́ ká parọ́ fúnra wa ṣé rí àwọn ará bíi wọ́n máa ń fi pàǹdà gba wúrà ní ọwọ́ àwọn ọmọ yorùbá ni. ẹ mọ̀ pé ọba Oòduà ni kì í ṣọba ilẹ̀ yorùbá. ṣẹ́rí ẹ̀yin pìrìsẹ́ntà ẹ̀gan ọ̀rọ̀ yín gan ti máa ń ṣe kí nígbà míì mo sọ fún ilé ẹ̀kan mo ní èèyàn mo lọ́ máa lè ní mo ní ká sọ fún mi orí ìrun ẹ̀ nílẹ̀ yorùbá tábà máa sọ pé orí ìrun fún Oòduà báyìí ẹlòmíà ní Bìní ni àti ìsọ̀bá wọn ti pín mára wọn lọ́wọ́ ọba Bìní lòun lórí ìrun ọba Ifẹ̀ lòun lórí ìrun ṣẹ́rí pé wọn ò lórí ìrun ilẹ̀ yorùbá ti wà tí wọ́n bá tún wá fẹ́ jẹ́ gẹ́gẹ́ bí ọmọ akọ tí wọ́n fẹ́ hùwà ọmọ àlìgbà in tí ipò tí a fi wọ́n sí tí a fi ojú ẹ̀ wò wọ́n pé pẹ̀lú ọlá ọlọ́run yẹn ó yẹ kí wọ́n lè di ipò yẹn mú láti tẹ́ aráàlú lọ́rùn ní ayé ìgbà kan ọba máa ń sin ìlú ni ìlú á padà wá sin ọba padà ṣùgbọ́n láyé ìsìn ọba ò sin ìlú mọ́ ìlú ló ń sin ọba ara ẹ̀ ni pé ọba ń ṣe woman trafficking ó ń kó èèyàn lọ sílùú òyìnbó ó ń gba 3 million gba 2.5 gba 2 million ẹjọ́ iṣẹ́ wo ni wọ́n fẹ́ ṣe nílùú òyìnbó tí wọ́n á fi pa 2 million yẹn pé lọ́dún àbí lọ́dún méjì. bẹ́ẹ̀ wọ́n rà advice àwọn tó wà lọ́rùn pé kán wálé. ibi tá à ń sọ̀rọ̀ gangan sí nìyẹn. ṣé replacement náà máa ń. á dáa fún yín á dáa fún yín wọn ò fi wọ́n ṣe ẹjọ́ ẹ bá mi sọ Yorùbá tààrà mi ò gbóyìnbó wọn ò fi wọ́n ṣe replacement
ṣé ní gbogbo nǹkan tá à ń sọ ẹ̀ káàjó ni camouflage ní gbogbo ẹ̀ ní kí nìdí ẹ̀ adáfin bàbá mi ṣé mọ̀ tí àwọn ò bá lọ sọ́run yẹn kán sọ̀rọ̀ dídùn ẹ wálé Nàìjíríà ti dá kinní kan ẹ sọ pé ọba yín gbà tó wá sọ̀hún wọn ò rí nǹkan gidi sọ láti bá yín sọ̀rọ̀ gẹ́gẹ́ bá yín sọ̀rọ̀ Buhari pé Buhari ò tiẹ̀ speak Nàìjíríà rárá láti gbà tí ọ̀rọ̀ ti ṣẹlẹ̀ ìyẹn làwọn fi ń bojú pé káwọn lè sọ pé ẹ̀yin náà ẹ wálé ẹ ṣe gbá kan ẹ máa bọ̀ wọ́n fi ìyẹn tú àwọn èèyàn wá jẹ ni lọ́hùn ẹni pé gbogbo àwọn tá ń sọ̀rọ̀ rẹ̀ pé kán wálé yẹn náà ẹ bá wò wọ́n ẹni pé ìkankan nù wọn ò wálé torí wọ́n ti mọ̀ pé gbogbo ẹ̀ kàjó ni èèyàn tó ní kó wálé tó jò gangan ló jẹ́ kọ̀ǹtrólà ẹni tó máa bá ẹ gba ọmọ sọ́dọ̀ lọ́hùn ó dẹ̀ ní kó máa bọ̀ ńlé so possible ni ṣé kó fà àwọn ọmọ yẹn lẹ̀ ni èèyàn tó ní kó máa bọ̀ ńlé òun gangan ló ní kó lọ bá clear àwọn ọmọ ní airport ẹjọ́ owó tiẹ̀ tó sí há síbẹ̀ yẹn kó filẹ̀ kó máa bọ̀ ńlé tó bá dáa ò ní kó àwọn ọmọ tó ń kó bọ̀ yẹn ò ní kó wọn wá bá ń bẹ̀ òwe ló ti fi pa fún pé ilé ò dáa o ilé tí mo kàn sọ yẹn o mo kàn sọ lórí ìfẹ́ ní o yára ẹ lọ́pọlọ o òun ló fi yẹn ṣe lélẹ̀ tó jẹ́ pé ìlàjì àwọn ọba ilẹ̀ Yorùbá ló dẹ̀ ń ṣe é kì í sọba kan gbogbo wọn ní jìbìtì ni wọ́n eléyìí tí ò talẹ̀ akọ́mọ lọ́bì kan eléyìí tí ò ṣe bẹ́ẹ̀ amọ̀dún ipò òṣèlú kiri ìmù gbogbo ọba ilẹ̀ Yorùbá lọ́tẹ̀ ìdó olóṣèlú tiẹ̀ àtẹ̀tí mọ̀ yẹn sí àwọn àgbà máa sọ pé ibi gẹrẹyẹ là ń gbàgbà kì í ṣe bí sí ti sin o ibi rẹ́dẹ̀rẹ́dẹ́ là ń bá àgbà ilẹ̀ Yorùbá báyìí láti orí ọmọ ọwọ́ wọn dé orí ọmọ láti orí third class dé orí first class ọba ilẹ̀ Yorùbá ibi rẹ́dẹ̀rẹ́dẹ́ là ń bá wọn a bá wọn nípò àgbàrí torí ibi tí àwa gan tá a jọ ọmọ kékeré tá a fi ojú sí pó yẹ kí ọ̀nà gbà láti ọ̀dọ̀ wọn ọ̀nà jẹ́bẹ̀ lọ ọba Yorùbá ọba Oòduà ní tèmi o wọn ẹ ṣe ọmọ Yorùbá o ọ̀rọ̀ ń bọ̀ ńbẹ̀ tó bá yá tá bá mọ̀ pé ọmọ Yorùbá ni wọ́n kán wá jà láti gba ìbáẹ̀jẹ́ Odùduwà nation tá ń pariwo ẹ̀ ìbáẹ̀jẹ́ Yorùbá nation tá ń sọ̀rọ̀ ẹ̀ kán wá jà kán gbà á lẹ̀. bẹ́ẹ̀ tí ìwé ìtàn sọ pé bàbá wọn Odùduwà pé Egypt ló ti wá àwọn kan sọ pé Mecca àwọn kan sọ pé Sudan pé gbàgbọ́dọ̀ dé Ilé Ifẹ̀ pé ó bá àwọn tó jẹ́ orírun tó jẹ́ bàbá Yorùbá pé wọ́n wà ní Ilé Ifẹ̀. bàbá mi ṣé ẹ gbọ́ Yorùbá mi tí mi ò bá jẹ́ kẹ́ ẹ sọ̀rọ̀ á dàbá pé mò ń ṣáájú ẹlẹ́ẹ̀dẹ́ pẹ̀ẹ́dẹ́ ṣe rí ìtàn tẹ́ fẹnu lé yẹn màá ní kí a jẹ́ kí a mú ẹnu kúrò níbẹ̀ àwọn àgbà máa ń pa òwe kan wọ́n ní ẹrú ní òmúra ẹ̀ lẹ́rú ìdámúra ẹ̀ nídàá tí ọba Yorùbá ti bá mọ̀ pé àwọn ò kì í ṣe ọmọ àlè ẹ jẹ́ kí wọ́n gbé ìgbésẹ̀ ibi tí ẹ sọ̀rọ̀ lọ yẹn èmi ò ní tí sọ̀rọ̀ lọ bẹ̀ báyìí kò dẹ̀ tí sọ̀rọ̀ lórí ẹ̀ ṣùgbọ́n tán bá ti mọ̀ pé wọn ò kì í ṣe ọmọ àlè dórí Aláàfin of Ọ̀yọ́ Aláké tilẹ̀ Ẹ̀gbá Ọọ̀ni Déjì of Àkúrẹ́ Òṣèmọ̀wé bàbá Àwùjalẹ̀ gbogbo wọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí wọ́n bá ti mọ̀ pé wọn ò kì í ṣe ọmọ àlè tí wọ́n bá ti mọ̀ pé wọn ò kì í ṣe ọmọ àlè dórí Ọbàt yẹn Olúgbò ọ̀fùgbò tí wọ́n bá ti mọ̀ pé wọn ò kì í ṣe ọmọ àlè torí mo tún gbọ́ lẹ́nu ọjọ́ mẹ́ta nígbà tí yẹn mò ń wò yẹn náà lórí kinní gbogbo wọn wá sọra wọn di social media kí láàmú ti máa pè gan ọba social media wọ́n wá sọra wọn di ọba social media ọba mélòó lẹ rí ní Amẹ́ríkà ní England ní Germany ní Italy ní Europe in anything in anywhere throughout the world tó jáde even ní orílẹ̀-èdè tá a wà ọba mélòó lẹ rí tó jáde tó ń pa ẹ̀tàn orí burúkú táwọn ń pa yẹn ní ilẹ̀ Ìgbò ilẹ̀ Haúsá ọba mélòó lẹ rí ilẹ̀ Fúlàní ọba mélòó lẹ rí bẹ́ẹ̀ ọba ilẹ̀ Yorùbá ẹnìkan àwọn náà lẹ mọ́ rí
nígbà tí làákàyè wọn ti kí ni o tó ti sọnù bí wọ́n kọ́ àwọn àgbà máa ń pa òwe kan àwọn náà máa ń pa sókó ó gbà mí lẹ́nu láti sọ wọ́n ní ìlú tó bá ń tòrò àbílé tó bá ń tòrò wọ́n lọ máa lé ibẹ̀ ni ò tí ì dàgbà ọmọ alẹ́ ilẹ̀ Yorùbá ti bẹ̀ sí ń dàgbà àwọn lọ bá orí burúkú tí wọ́n ní wọ́n níyẹn ọmọ àlè gidi ni wọ́n torí kò sí àmúyẹ ọba kankan lára wọn. bẹ́ẹ̀ wọ́n sọ̀pọ̀tì Àmọ̀tẹ́kùn. ayé wọn ò ní dáa wọ́n sọ̀pọ̀tì Àmọ̀tẹ́kùn Àmọ̀tẹ́kùn kan náà bá yọ Àmọ̀tọ́lógún náà bá sọ̀pọ̀tì Àmọ̀tọ́lọ́gìn ní. ẹ wo bàbá wọ́n náà wọ́n máa lé àwọn Fúlàní lé. ẹ wo bàbá ṣé pé àwọn Àmọ̀tẹ́kùn yẹn ṣé pé wọn ò lè mú. ẹ wo bí bàbá mi mo sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan mo ní wọ́n fi wúrà gba pọ́ndà ní wọ́n fi pọ́ndà gba wúrà ní ọwọ́ wa gẹ́gẹ́ bí Bíbélì ṣe sọ wọ́n fi òkú ọ̀rọ̀ wọ́n fi gba àyè ọ̀rọ̀ ní ọwọ́ wa ọ̀rọ̀ wọn dàbí ọ̀rọ̀ ọmọbìnrin tí òun àti kejì ẹ̀ sùn sínú ilé nínú Bíbélì ní Old Testament tí ọmọ kan kú nígbà tó rí pé ọmọ òun kú ó wò pé òun á wá jáde lásán láyéláyé ọmọ tí ẹ̀rẹ́ ìjọkùnrin ọmọ tẹ́ni kejì ẹ̀ náà tánjọ bí sínú ilé náà jọkùnrin ó bá wò pé kí lòun lè ṣe ó bá gbé òkú ọmọ ó gbé fún ó bá gbé ààyè ọmọ ti ìkejì ẹ̀ ló bá gbà á lọ́lọ́mọ bá jí ló bá ní ọmọ òun ò kì í ṣe òkú ààyè ló ń bí ọmọ tóun ọmọ nǹkan lè lè gan ẹjọ́ báwo la ti fẹ́ dá ọmọ ọjọ́ àbọ̀ ọjọ́ méjìlá fi fẹ́ dá ọmọ tàwọ̀tàwọ̀ tójú ṣùgbọ́n síbẹ̀ tó ní pé ó ní ìfúnra ó ní ọmọ tó ń kọ́ lélé ńgbà tán máa gbé ẹjọ́ wọn dé ọ̀dọ̀ ọba kìí ṣàwọn ọba yẹ̀yẹ́ bí eléyìí o àwọn ọba ilẹ̀ Oòduà kìí ṣàwọn ọba yẹ̀yẹ́ àwọn eléyìí àwọn ẹgbẹ́ ilẹ̀ Oòduà lélẹ̀ wọn ò kí alọ́mọ àlè làwọn èèyàn. àwọn náà ní ibi ìgbẹ́jọ́ tán ti ń dájọ́. ẹ ní sùúrù bàbá ẹ̀yin lè béèrè ọ̀rọ̀ lọ́wọ́ mi o tẹ́ ẹ̀ bá fẹ́ jẹ́ sọ̀rọ̀ máa dákẹ́. ní ìgbà tí wọ́n gbé ọmọ yẹn débẹ̀ eléyìí tí ò ní ọmọ tó já púpọ̀ ọmọ tiẹ̀ ti kú ọba ní kán lọ pé abẹ́nilórí wá kán pín ọmọ sí méjì ọgbọgba kẹ́ni tí bí ó gbápá àti ẹsẹ̀ kẹ́ni tí bí náà gbápá àti ẹsẹ̀ eléyìí tó ọmọ tiẹ̀ ti kú oní déédéé ni onítàn ṣe bẹ́ẹ̀ oní tó bá jẹ́ ìní olótẹ̀hún lọ́rùn nígbà tí ò mọ bó ṣe ń tani lára tó ṣùgbọ́n eléyìí tó jẹ́ pé òun ló lọ mọ ààyè tó mọ ipa tó kó láyé ẹ̀ ó ní rárá ó lóun ò gbà bẹ́ẹ̀ ọba wa ní dájúdájú ọmọbìnrin yẹn gbé ọmọ fún eléyìí sọ sínú túbú bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ àwọn ọba ilẹ̀ Yorùbá rí ní akẹ́yìn adìyẹ jẹ́ ní àwọn àgbà ní kò mọ̀ pé ìdí ń ta adìyẹ ó lọ̀rọ̀ àwọn ọba Yorùbá tán pera wọn ní ọba Oòduà tí wọ́n bá jẹ́ ọba Yorùbá gidi tí wọ́n dẹ̀ mọ̀ pé wọn ò kí ń ṣe ọmọ àlè Oòduà ẹ wo orú ìgbésẹ̀ tí wọ́n ń gbé wọ́n á wá fún àwọn èèyàn wa ní pàǹdà wọ́n á gba wúrà sọnù lọ́wọ́ wọn àwọn náà máa talẹ̀ wa fún Ìgbò wọ́n tún ṣe wọ́n tún tà fún Ṣáínà àwa kan náà látún máa ṣẹrú níbi tá a wà yìí ẹ lè rí ọmọ onílùú kó ṣe ẹrú tí wọ́n bá gba ṣọ́ọ̀bù àbí tẹ́ bá gba ṣọ́ọ̀bù àbí tẹ́ bá gba anywhere ibikíbi tó jẹ́ warehouse táwọn ní wọ́n fẹ́ fi ṣe company àbí wọ́n fi ṣe nǹkan kan àwọn náà máa jẹ́ ọ̀gá lélẹ̀ tí wọ́n pè ní mùdín ẹ̀yin lẹ́mọ́ máa ṣẹrú lábẹ́ wọn tẹ́nì tí ì bá ṣẹlẹ̀ àwọn ló máa yọjú sí yín ṣùgbọ́n ṣẹlẹ̀ Yorùbá tó jẹ́ pé tí ìbò bá gbá yín lójú àgbáfọ́ ni ẹ̀wù ẹja kò lórí yẹn. kí lorúkọ yín lẹ́ẹ̀kan sí tó lé orúkọ mi ni Báyọ̀ Ajígbọ́tajé Akíndélé ẹ wo bàbá mi ẹ dúró ní sùúrù ìṣẹ́jú kan ṣe ní nípa ti àwọn Àmọ̀tẹ́kùn tí ẹ sọ ọba Yorùbá fi gbowó nì dórí àwọn gómìnà wa torí gómìnà ló ń yan ọba síbẹ̀ láyé ìsìn ayé ìgbà tí àwọn bàbá wa ló jẹ́ pé Ifá ló mú wọn so lórí ọ̀rọ̀ Àmọ̀tẹ́kùn yìí ẹ jẹ́ àgbàgbé nípa ẹ̀ Àmọ̀tẹ́kùn kan ti kú kán tó ṣe ìkéde àbí kán tó ṣe lọ́ọ̀ṣìn ẹ̀ l'Àmọ̀tẹ́kùn ti kú ọmọ Ìgbò wọn ṣe tí wọn kò sí lábẹ́ ìjọba di bá ṣe ń sọ̀rọ̀ ìyẹn Bàkásì tó dẹ̀ sí láti ìgbà tí wọ́n ti ṣe láti 1998 bí nǹkan tán ti bẹ̀ sí ṣe Bàkásì ń gbà yẹn Bàkásì sì wà ń bẹ̀ o tó dúró déédéé
bẹ́ẹ̀ wọ́n kò bá àwọn náà níbọn. àwọn wo ló níbọn. àwọn bàkátì yẹn. ṣètò nígbà tó jẹ́ pé wọ́n dúró tán ni wọ́n dára wọn lójú ni wọ́n yẹn sọ máa le. wọ́n wà full support láti ọwọ́ ọba wọn pé gbogbo ohun tó bá máa ṣẹlẹ̀ kó ṣẹlẹ̀. tẹ́ bá wò gbà tí Nnamdi Kanu fẹ́ lọ sin ìyá ẹ̀ ẹ rí pé gbogbo wọn dàrá péjú síbẹ̀. ẹ wò gbà tán mú Sowore ó jọmọdé kò jọmọdé ọba alẹ́ Yorùbá mélòó ló dá sí. bóyá wọ́n ṣe ní underground tá a mọ̀. ọ̀dà ọ̀pù ni àbí kan ṣe ní flyover ẹgbẹ́ Yorùbá mi yẹn a ní ọmọ àlìlá nílẹ̀ Yorùbá àlọ́ba wọ́n ti tà wá wọ́n lè ti gbowó wa ṣe ní ìmọ̀ràn tèmi kan ní fún àwọn èèyàn wa ni pé ìwọ tó ló wà lẹ́gbẹ́ ẹgbẹ́ yìí tó bá kó wà mo fẹ́ kó mọ̀ pé ìyá ẹ̀ wọ́n tọ́ ẹ bàbá ẹ̀ wọ́n tọ́ ẹ ní ohun òtún tọ́ ẹ ní ṣùgbọ́n wo ipò tí ó wà nílùú tá a wà ẹ́ kò sọ́kadà débi tó mọ sí kẹ̀kẹ́ kẹ̀kẹ́ ò sí débi tí ọ̀kadà máa wà débi tí mọ́rúwá máa wà ṣùgbọ́n àwọn ẹ̀ ní kékeré akànkó mọ́ nílé lórí ni léyìí tó jẹ́ gẹ́gẹ́ bí ẹ̀tọ́ ìjọba àti ọba fún ọmọ ìlú kọ̀ọ̀kan tí wọ́n dẹ̀ ń ṣe ṣùgbọ́n ọmọ Nàìjíríà lẹ́yìn ìgbà tí ẹ bá ná bíi 20 million náà wọn ní school ní ìgbẹ̀yìngbẹ̀yìn ẹ̀ àwọn olóṣèlú àti àwọn ọba yẹn wọ́n á sọ wọ́n di ẹgbẹ́ òkùnkùn kalẹ̀ láti máa lò wọ́n fún aburú kan tàbí ìkejì àwọn èèyàn wa náà wá ro orí wọn pé kí ló wá ń ṣẹlẹ̀ ṣépò tó yẹ kí n wà ní ẹni tó rán mi níṣẹ́ yìí ṣépò tó wọ́n ọmọ tí ẹ wà nìyẹn owó tí wọ́n fi rán mi nílé ìwé ó dàbí èèyàn tí wọ́n ọ̀jájá kó lọ lóyìnbó báyìí ni tó wá débẹ̀ tó ń ṣe tout tó ń hùwà jàgídíjàgún àbí tẹ́nìkan wá rán níṣẹ́ agbéwèjẹ̀ káàkiri kò wá ronú pé owó tóun fi wá lù ì wàhálà òun fẹsẹ̀ rí ní òun fò lójú òfurufú ní ìgbà olóun fẹ́ rí padà àwọn tán ràn òun níṣẹ́ yìí ṣé wọ́n fẹ́hùn fèrè ní àbá burú náà fẹ́hùn sí fún bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ àwọn ọmọ wa tó wà nílé ṣe rí tẹ́ ń jára yín lólè ládùúgbò àwọn ọba yẹn wà mẹ́ẹ̀ lọ́jà wọn lólè àwọn olóṣèlú wà mẹ́ẹ̀ lọ́jà wọn lólè pera yín kẹ́ pera yín gbogbo yín papọ̀ àtẹgbẹ́ ẹyẹ o àti àké o àti ológun náà kan o àti ẹgbẹ́ eku o àti ẹ̀tọ́ àwọn kan bá tán ní àwọn ẹgbẹ́ eku àwọn ọmọ ọdún méje mẹ́jọ sọmọ ọdún 12 àwọn iná wà nú ẹ̀ wọ́n máa ń pera wọn lẹ́gbẹ́ eku àdá làwọn yẹn tún máa ń lò wọn ò pera wọn jọ pé ọjọ́ iwájú wa báwo ló ṣe fẹ́ kí ni báwo ló ṣe fẹ́ rí ẹ jẹ́ káwọn wọ̀nyí náà ó dìde ìmọ̀ràn tèmi ní fún wọn nìyẹn kán pera wọn jọ lọ́tún lósì àsìkò ti tó láti gbalẹ̀ Yorùbá lẹ̀ tí a bá ń sọ èdè kan náà ẹnu wa kára wa Yorùbá la pè kò síbi tá ti sọ Yorùbá nílẹ̀ Yorùbá láyé tá a gbọ́ tá bá fẹ́ tanra wa jẹ lókùn bọ̀dìgbà tá bá ti fẹ́ tàn wá jẹ wọ́n á máa sọ òyìnbó fellow my people ta ló ń jẹ́ fellow àdúgbò oníyẹn wà níbo ló wà nínú ìwé ìtàn Yorùbá àti pé ìwé Yorùbá gan fúnra rẹ̀ gan Yorùbá lálá fi kọ́ àsọ pé a fi ìwé Oòduà àsọ pé ìwé Oòduà ẹ wo olótú ẹ má jẹ́ kí a sọ̀rọ̀ jìnnà. ẹjọ́ tá bá tó wá láti béèrè àwọn nǹkan àbí méjì nípa ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá ṣé ẹ máa lè gbà wá lálejò. dádì wa alàgbà ṣe rí nípa ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá ìwé tí a ṣe àkójọpọ̀ àti ìtàn ilẹ̀ Yorùbá àti gbogbo ẹ̀ sí gẹ́gẹ́ bí D.O. Fágúnwà tó fi ṣe ń gbà yẹn tó kọ tiẹ̀ tó kọ ògbójú ọdẹ nínú gbórúmọlẹ̀ igbó Elédùmarè kinní kan Elégbèjì Àdó bẹ́ẹ̀ la ṣe kọ́ kò sígbà tí ẹ kàn sí mi tí mi ò dáhùn kódà kẹ́ fẹ́ ṣe ní live program pẹ̀lú àṣẹ Ọlọ́run digbí lòkè mi wà òkè mi ò rébi kankan. ẹ ṣé àdúpẹ́ lọ́wọ́ yín kí lorúkọ yín lẹ́ẹ̀kan sí ká tó máa lọ. lẹ́ẹ̀kan sí orúkọ tèmi ni Báyọ̀ Ajígbọ́tajé Akíndélé ọmọ bíbí ìlú Oǹdó ní Oǹdó West Local Government. ẹ ṣé Olúwa máa ràn yín lọ́wọ́. àbí bàbá mi àṣẹ Èdùmàrè. èmi àti